kẹrin kẹsẹ̀ àwọn gbogbo ní gbọ́dọ̀ nira. Akúkúlà kúrú ọlọ́kùnrúkúrú jàkú. Táyé ẹni tó ń gbalẹ̀ bàbá ọlọ́wọ́ lọ́wọ́ ọmọ. Ẹni pé kí la ó ṣe o, la ó ṣe. Ajúrò ìdílé bí ajúrò tútù ní bàbá. Ṣọ́ọ̀ rí pọ̀ wọba ní bá ó sọ̀rọ̀ ni. Ọgọ̀. Kíkí ń dáná sunlé kí gbogbo ní òde rú. Mo kí ló kó bára lọ́yọ̀ ti kọ́ lẹ́jọ́ gbèjì lẹ́yìn. Èmi kú láti wọ̀ pakújẹ. Bẹ́yẹ bí bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe ìwé. Mo táwọn ọdún bẹ̀. Bàbá mi báńkọ́ wà ẹ̀. Ayé bàbá yín ò ní dá. Ẹ kú òmìnira wa. Ẹ ń lo kẹrẹ wọn bá kẹrẹ nípa lómi. Wọ́n ní àníbàlá jọ ọ̀fẹ́ fún. Ẹni tí ò ní dọ́là tó ń dóṣù mẹ́fà wọ́n jẹ́ ń bá sí. Ìṣẹ́nu ẹ̀ sọ̀m bí. Ilé ìbálòpọ̀ gbogbo bí ọ̀rọ̀ tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. Má jẹ́ jù bá ń lọ. Tó bá jù bá ń lọ, kò burúkú àtẹnubọ̀ mi jù. Kí ló fọkú? Èyí ìgbà sí pé ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. Wọ́n mọ̀ pé ibi eré ní abẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ sí onígbàgbámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́lé ronú. Ẹni abẹ́ mi tó ní ó bá kọ́ lẹ́sùn olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. Tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. Bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. Ọgbọ́n pọnpọn ń jábọ̀. Tó ọjà wèrè ń dán lọ́n já. Nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àti tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti jọ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ti ṣe bí mi tó máa ń kálẹ̀. Ẹ jẹ́ ẹ fún mi ní ọrùn. Kí Yorùbá yẹn máa sọ wípé kí ni fóònù nọ́mbà òun fẹ́ ni. Ọjọ́ la pé. Ọjọ́ la pé. Ó ní ẹlẹ́yìn wọn. Everybody wá jayé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. Kò sí èyí tí mo ní dàwọ̀ ìdálára. Tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. Ṣé ìgbọ́ pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. Má lẹ̀ ń pè é àwọn obìnrin láti ń ṣiṣẹ́ ń bìbà. Ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà? Èmi kọ́. Ẹsẹ̀ rí ọ̀dá o. Ní ìrójú ti ẹ rí o. Àwọn ṣe ẹ̀gbà sí ìgbà tí. Owó tèmi ọ̀gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. Ilé èèyàn má ṣe wúkọ̀p. Má gbowó mi lọ. Àṣẹ gan ni. Ọ̀gá mi má ẹ̀yìn anything. So ti yé yín mo tó ń gba POS wà lọ́dọ̀ wa bí. Ojú ọlábí àti Bọ́lá ti tó wọ́n fi bá wọn so báyìí. Kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. Owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. Iye ògbé o, ìkà náà sì gbé. Tó lẹ́sàn-án o. Sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. Ẹ̀jẹ̀ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. Nínú ẹyọ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. Wọ́n yọ owó yìí. Ìní èèmọ̀ gbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì. Kí tó bá tilẹ̀ mú Ẹniọlá, Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn. Sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹ̀wò ní Bobrisky. Wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. Fáìpà ẹni mi tó sọ. Fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé ó yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. Ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. Ọwọ́ wá ní òtó, máa fi gọ̀gọ̀ fà á. Sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi. Tẹ̀ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first red card. Ìgbà yẹn kárí kò ṣe dáadáa. Ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn. Màá dẹni tí ó lọ ń gba ìsọmẹ́ta. Ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ. Why? Kí ló ní tọ́kàn mi ń double date? Béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kúnrin àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀run tẹ̀sí kọjá. Ó sogún dógójì o, síbẹ̀ ṣọ́ọ̀bù. Ó sogún dógójì o,
best trouble. Ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. Ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe. Ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ló máa gbáfẹ́. Ẹni máa kú pàdé ẹni máa pa, ẹni máa pa pàdé ẹni máa kú ni. Ọ̀rọ̀ ìgbẹ́nu tán, ọ̀rọ̀ ìgbẹ́nu tán. Oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ, oríṣiríṣi ìwà ló bẹ̀rù ayé. Ó gbẹ́nu tán, ó sogún dógójì o, síbẹ̀ trouble. Ó sogún dógójì o, síbẹ̀ trouble. Ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. Síbẹ̀ sì ló gbáyé kan, ló pẹ̀lú kan, ló gbáyé kan. Torí ẹni tó gbọ́n la ṣe dẹ́ni tó gọ̀ o. Torí ẹni tó gọ̀ la ṣe dẹ́ni tó gbọ́n. Ọgbọ́ngbọ́n ni ọgbọ̀ngbọ̀n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ̀ngbọ̀n. Ọ̀nà àti ró kọ́rọ́rùn. Wow! Bobo, this guy. This way don't drop, oh. Wetin drop? The man don't drop for my Bybit. He run. Omo, wey to drop? Check now. Omo, na true. No. Today na your date now. Wetin happen? Wetin dey wrong with this guy too now? I dey come, abeg. Abeg make my page open first. Wow! Wow! Correct! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? See something. Ọmọ ti ṣe $10,000. Ọmọ. Correct. You put money pass me and you no come tell me. Hey guys, o ní ti sọ bẹ́ẹ̀ yẹn o. Àwọn ọmọ mi ò súnlé lálẹ́. Ẹ jẹ́ ká lọ sí club ká lọ bọ́ ẹ̀. Ká bọ́ ọmọ ká. No tell you I'm going to $5,000. Guy, èmi ò ní kẹ́ má pè débi o. Èmi ò dẹ̀ ní kẹ́ má lọ bọ́ ẹ̀ ní club lálẹ́. Bó ṣe rí change tèmi gbà ẹ̀. Èmi máa dé orí site ni o. I ṣe one or two things níbẹ̀. Gbàgbé a máa nánú ẹ̀ kí ló ṣẹlẹ̀? I don't know. When it come to money matter, you guys staging. Kí ló máa ń ṣẹlẹ̀? Hey guys, calm down. Kí ló ṣẹlẹ̀? I see the good now. Jam my car. Ẹ ṣá mọ̀ pé $10,000 ní mo gbà. So. Accepted. Ṣé you get? Kò yẹ kí n fi hàn yín gan. Ẹ ti ń dúró lé mi lọ́rùn lórí owó ẹ̀. Mo máa change car. Ìbúrọ̀ máa gbẹ̀yàn. Máa ro bó ṣe máa ń ṣe nìyẹn o. Ṣé mo bó máa ń ṣe nìyẹn tó bá ti dọ̀rọ̀ owó sí ó stingy bọ̀bọ̀ ẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà. Guy, bófo, tẹ́ṣẹ̀ wà lókè. $5 yẹn, a máa deduct ẹ nínú owó ẹ̀. That your car wey you dey cruise. That Benz. The Benz still dey flex. Àlàyé. O tí mo fẹ́ change ẹ̀. Má dà ló. Make I upgrade now. Má dà ló ṣòro ọgbọ́n tó máa ń lò nìyẹn tó bá ti gbowó tiẹ̀ tó bá ti gbowó gbà yẹn wà rántí mo fẹ́ ra kọ́kọ́ gbà ṣọgbọ́gbà tó fẹ́ ra kíníjọ ẹ̀ ṣọgbọ́gbà tó gbowó lọ́bẹ̀ ìṣúná nìyẹn. Alẹ́ ìgbò ẹgbẹ́ sórí sórí bẹ́ẹ̀ ni tó yẹn 5 yẹn oye a máa nánu owó yẹn. Ọlọ́gbọ́n lọ́lọ́gbọ́n. I swear. Àwọn and you. Ẹ wá o. Jẹ́ kí 3 náà. Mo kún 5 yẹn. Ẹ mọ̀ pé mi ò gbowó púpọ̀. Mo dẹ̀ fẹ́ lọ site. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó dókè. Ó yá ẹ máa wọrí èmi náà máa gbà máa ẹ máa wọrí máa tẹ̀sán mọ́. Tó bá ti lọ site bẹ́yìn I will change my car. Ìyẹ́ ká. Ọ̀sẹ̀kúndàgọ́jì yóò. Ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n. Ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ ẹ̀dúró eégún téèyàn bá rí lórí páànù ẹni ẹ̀ gbọ́dọ̀ fi làákàyè gbé pé káfíńtà ní bẹ́ẹ̀nú ẹ̀kú ẹ fẹ́ dominu ẹ kọ̀ yọjú tọ́bájọ́ mi gbóná lọ fẹ́ dà ní ìsìn
ọ wà dé àlé bàbá yín lórí ẹ wà lọ́rọ̀ àìnífẹsẹ̀ sí kò dáa. ẹ má bínú ṣe rí lóbi ẹ má lọ bàbá rí ṣe Kọ́lá àgbàlagbà ara ní tẹ́ fi ń ṣe láńgbàláńgbà lórí àwọn ọmọ boys tó wà ń bẹ yẹn ọ̀dọ̀ wọn lẹ tún lọ ṣé ọ̀dọ̀ wọn lẹ tún lọ àánú yín ṣe mí ẹ̀ẹ́dẹ̀ mọ́ṣẹ́ tó ń ṣe ẹ̀ẹ́dẹ̀ mọ́ àwọn ọmọ yẹn ẹ̀ẹ́dẹ̀ wọ́n wá rán yín iṣẹ́ ẹ wá ń gbọ́ kàdà káàkiri tẹ́ bá gbé kan lọ ẹ gbé kan bọ̀ tí ọlọ́pàá bá kó yín ẹ̀ ń lọnu àánú yín ṣe mí tí n bá dẹ̀ sọ fún ìyàwó yín mi mọ bó ṣe máa rí lára rẹ̀ torí tó bá máa délé nǹkan ti ṣe yín ẹ má. ẹ ṣe owó gbogbo ẹ̀ wá jẹ́ èlò báyìí. owó kí ni. owó èké tẹ́ ẹ ṣe fún mi ní but advice tẹ́ fún mi ẹ mọ̀ pé àwọn òwe kankan wà tí èso tẹ̀lé aṣòfófó kì í gbẹgbà látijọ́ nù ní ìsìn àwa máa sanwó fèké. èké ni ò tọrọ tí mo bá yín sọ. wọn bá ṣèké ni tó bá jẹ́ pàjẹ́ bùbàjẹ́ ni ìwọ ráyè pẹ́ nìkan kọjá lọ ọ̀fẹ́ fún ládìváìsì tí wọ́n bá wà òkè kọ́sọ́mà ibi kọ́lù ẹ̀gán kún sí wọ́n ń gba ajé ọ̀gbà bí débi pé wọ́n ń yà ń bí ni wọ́n ṣe ń ríran àti àdváìsì èèyàn. ẹbí yín kọ́. tí ọlọ́pàá bá dé tí wọ́n bá gbé mi fámìlì tiẹ̀ ni wọ́n wà gbé mi ni wọ́n wà gbà mí bẹ́ẹ̀ àbí. ẹ̀yin náà wọ́n gbé lẹ́wọ́. èmi wọ́n gbé bá bẹ́ẹ̀ wọ́n gbọ́ bàálù yín wọ́n lọ gbé àwọn ìyá rẹ̀ náà gbogbo wọn wọ́n wà lẹ̀ wọn. tẹ́ bá ti dé bẹ́ẹ̀ bó ṣe máa rí lára àtìyàwó yín àtọmọ yín mo fẹ́ rí. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. ẹ wo ẹ mọ́ bínú ṣe rí bò ní àná mi nítorí mo máa sọnù pé tẹ́ bá ti fẹ́ rí mi ẹ máa bọ̀ nílé ṣe ní tó bá ti jẹ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀bù àràgbá àràwọ̀ bí ìṣe máa dìde kínu ẹ mọ́ bínú. bóun gbogbo ètò. dáadáa ni mà ọ̀dọ̀ dáàdì láti ń bọ̀ nípa ọ̀rọ̀ wedding wa so dáàdì tẹ̀ ti mú déètì fún wa March 31st ní wedding wa so ìyẹn ni mo ní pé kí wọ́n ṣàlàyé fún yín. March 31st. ó ti dá a báwọn ọjọ́ kò láyọ̀ nígbà tó tẹ̀ jẹ́ pé dáàdì ló mú déètì fún wa àti dúpẹ́ ìbò wa lọ́rọ̀ aṣọ. nípa tọrọ aṣọ yẹn má wọrí mo ti take care ẹ bẹ́ẹ̀ ni because ó ní èmi àti ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé mi àti ẹ̀ ní àjọ kọ́ṣẹ́ aṣọ nígbà yẹn kó tó di pé Ọlọ́run gbọ́ mi sókè kí mi tó máa lu dáúlà so bọ̀bọ́ yẹn ṣì wà nínú iṣẹ́ yẹn ó sì ń ṣe wà ní géèmù yẹn gan so gbogbo aṣọ tá a bá máa ní ìdí tá a fẹ́ lò lọ́jọ́ ó máa kó wá láti Kánò ni. Kánò ẹ dákun kí làwọn ará Kánò aṣọ kún gbági wo kìí ṣe wedding ìyàwó rẹ̀ nìkan láàkọ́ sí inú ẹbí wa nígbà tí ọmọ àti ráfò ṣe wedding ọ̀ sọ fún ni inú gbági láti lọ má sọ lọ́dọ̀ fàṣáàdì ìtí fàṣáàdì ọba tó ní àtúndọ́dọ̀ àti ayọ̀ kí làwọn ará Kánò kí wọ́n ń jẹjẹ ti. àná mi ṣe rí Yorùbá sọ pé ẹni tí ò bá dúkú bá bẹ́ẹ̀ nìkan rí ló máa ní kò sí oko ẹni tó dàbí bàbá tuntun. owó ń jẹnu ẹ lọ. àná mi rẹ èyí parọ́ òwe burúkú bá ń ṣe ju àná ẹ ti rí mi fín bá wọn. ṣe rí aṣọ tí mo ń sọ ẹ tàbá kódé láti Kánò wọn máa ń pè kinní kan ní special made clothes again for special occasion ṣe rí party yẹn ó máa dàbí ní pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí ni because àwọn aṣọ tó fẹ́ kó wá wọ́n máa ń pè kinní kan ní bone bone straight no kò ń ṣe bone straight ẹ má mix kinní yẹn up torí pé yóò mọ̀ nípa aṣọ títà ni bone Jonathan cloth ló máa ń pè tàbí bone article ó máa ń dàbí egungun ní báyìí tó bá gbé dé ẹ̀yin náà máa rí kò ṣẹlẹ̀ rí cloth ni so ẹ ṣáà jẹ́ ká gbé dé náà tá bá ti mú sample wọn sí àwọn èèyàn máa sanwó so a lè lọ máa kó fún wọn wá. kò sí wàhálà. bó ní nǹkan bá ní bóun ṣe fẹ́ ẹ dákun kí ni tíá nǹkan kan ní kẹ̀kàn ṣe fẹ́mi ẹ mọ̀jì ò pẹ́ torí mo ti sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pé àbúrò mi ò ṣe wedding wọ́n ìsìn ní tó abá ti máa sọ kí n já àwọn ọmọ iye rẹ̀. ẹ má wọrí táṣọ bá ti bí a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ má tẹ̀ pé yín náà. kò sí wàhálà. sample máa dé láìpẹ́ so sample la fi máa sọ so wá kàn lọ kọ́ wá láti Kánò. tí sample bá ti dé ó ti tán ibẹ̀ ni kí n lè mọ̀ fi hàn wọ́n pé sample rẹ o ẹ lè ríra lọ́jọ́ ẹ mọ̀ mú wọnú ọjà o ẹ ọ̀dọ̀ wa nìkan lẹ ti lè rà o lọ́ba tán. kò sí bó ṣe fẹ́ rí i. kí ni fi ṣe ń lálejò sẹ́mi mínírààsì. ṣé kò sí nǹkan mìíràn. nǹkan mìíràn wà búrẹ́dì wa ṣe máa ń dín yín. náà nǹkan tí mo sọ ní iṣẹ́ ní bí òróró rárá.
òróró sẹ́fẹ́ mọ́ òróró lọlé ni epo pupa lọ́wọ́ àìtí ìgbòróró kí ló wá mí. mo sọ bóyá bíi Martell tàbí ẹni Martell sọ́tí irọ́ nígbà tábà rí ọ̀sẹ̀ méjì sísìn ìmọ̀ ọ̀tà torí mo ti fẹ́ gbàjọ mo ti ní má ti gbàjọ báyìí ní ìmọ̀ fi tàwọn àmọ́ ìbéèrè ẹ̀gan ládùúgbò wa. sáwọn normal ọtí àbí Martell. Martell náà wà ń bẹ owó tí mo fẹ́ gbà pọ̀ 130 ni. 130 kọ́ra Martell méjì Martell ẹ̀yọ́ kan gbọ́dọ̀ bóyá bíi 80,000 ní Martell ẹ̀yọ́ kan. Kìíní kan bíi ta ní ń ìbẹ̀rẹ̀. Ṣé ní Martell ni ọ̀sán nìjí ẹmu kankan báyìí? àti ẹ̀wà ok kò sí wàhálà. ẹ jẹ́ ń bá ń dẹ́yìn sí búrẹ́dì. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. àná. kúndógójì yo síbẹ̀ ṣọ́ọ̀bù. àǹtí ẹ pẹ̀lẹ́ báwa lára yín wá. Ọlọ́run fún yín lókun àtàgbára. Ó wà ní ó máa lọ. Kí ni wá bábọ̀ lọ sí pẹ̀lú báyìí? Bàtàdọ̀ dọ́kítọ̀ wọ́n jẹ́ kó yé wa pé àǹtí ní liver problem. Ìgbà tèmi gan gbọ́rọ̀ yẹn ẹ̀rù bà mí mo wà surprise. Kan tó ti wà fọ́nì ni pé owó tán ni pé a máa fi ṣe surgery fún wọn ó pọ̀ gan. Àfikọ́ lọ́wọ́ ṣàánú wa kó bó wa láṣìírí o kó bá fún ọ ní okun àtàgbára tó péye o. Ṣé wá ti pa àwọn tó kù nígbà tẹ́ kúrò lọ hospital báyìí? Mi bá ti pè wọ́n bó bá ṣe kúrò lọ hospital ilé là ń bọ̀ direct but tó bá ti ṣe díẹ̀ sí nísìnyí máa gbé fóònù mi máa pe gbogbo wọn máa lè explain fún wọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ṣáǹtì o gbogbo ìrànlọ́wọ́ tán ló bá lè ṣe fún wa lórí ọ̀rọ̀ yìí wọ́n á lè dìde ìrànlọ́wọ́ yẹn fún wa kọ́ lọ́n bá fún ọ lókun àtàgbára tó péye. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe o. Gbogbo ìgbà tẹ́yìn náà bá lórí ayé ẹ̀mí fàìsàn ló gbà. Àmín. Wọ́n ní dáwọ́ bànújẹ́ fún yín. Àǹtí mi ẹ má sunkún mọ́. Èyí tó burú jù bẹ́ẹ̀ gan lẹ́kún tẹ́ ń sun yìí ó yára pààyàn ju nǹkan mi lọ. Ẹ fọkàn balẹ̀. Now àwọn tẹ́ ń wé náà nìsín àwọn náà kéré mọ́ ẹ̀yin náà ti dóge. Bí àbá ṣe rówó gangan ní kókó báyìí ẹ̀yin náà ẹ mọ bàbá ṣe rówó tá ṣe tọ́jú wọn àlàáfíà wọn ló jẹ wá lógún. Ṣé ti gbọ́ nǹkan tí mo sọ fún mi báyìí àǹtí. Ó sogún dógójì yo síbẹ̀ ṣọ́ọ̀bù. Ó sogún dógójì yo síbẹ̀ ṣọ́ọ̀bù. Torí ìwọ̀n ìlú ayé báyìí ẹgbẹ́ àfitẹ́mi bá rí ìyàn ní tòrọ́wọ́ ti bẹnu ní sẹ́ máa tẹ̀lé àwọn ọmọ kéékèèké àṣefojoojúmọ́ ṣiṣẹ́ náà àràkójọ kankan èyí ilé àkọ́ mo gbé mo sin mo sin mo gbó ìbò mo gbò mo gbé bàrígà wọn parí owó wọn parí ọmọ obìnrin wà ń sọ̀rọ̀ sí mi ebi mi ọ̀bàrà àwọn ọmọ inú mi èmi ò lè jẹun ẹni wọn náà sí ọ̀fẹ́ dàbí ẹni pé bóyá èèyàn sì lé ayé wá torí mi ń wò bẹ́ẹ̀ ni o pé kéèyàn sí bus stop bọ́ọ̀lẹ̀ nígbà tí mo ń bọ́ látọ̀run kéèyàn sáyé wá nìkan èyí lè sáyé wá. Ọ sì wá Àyìnṣekọ́lá ọ lè sáyé wá kẹ ọ sí ayé wá ọ sí ìlú yàn ọ sí orílẹ̀-èdè yà èmi fúnra mi mo tún wá sí ọkọ fẹ́ torí tí èèbá ṣe bẹ́ẹ̀ àkótúnrẹ́ sùn tó tó ọ láyé yìí tí ì rí kíyàn jíǹjì ayé rẹ̀ pé ọkùnrin jíǹjì ayé ló fẹ́ ṣàdúrà pé òun lọ bí iṣẹ́ láàárọ̀ pé bí bá ṣe ń lọ yìí o jẹ́ mọ́ ọ̀rájé jẹun o jẹ́ mọ́ ta o àdúrà kí ló ṣe náà o èmi mo ti fẹ́ mọ̀ tẹ̀lé àwọn ọmọ inú mi kí lé ní yìí o ọlọ́run jẹun rówó o kí wọ́n lè fún mi tọ́lọ́kọ́wọ́ tí ń fi jẹun o ebi tó ṣe nù tó àwọn tí mo mọ̀ tẹ́ ìjọ ń jó ọkọ̀ gangan táwọn tó ń jáde ṣe kọ́lá gangan wọ́n rí nǹkan rí ṣe àmọ́ wọ̀nyí ọkàn ń lu kíní ọkàn wa gbé lórí bí ẹran rárá ò rí nǹkan kan fi ṣe ìgbésí ayé rẹ̀ báwọn ọmọ náà rí ò bá fún ọ lówó ọ jẹun ò rí nǹkan tó yẹ pé èèyàn kéèyàn ti ẹ̀rù rún pé ọkùnrin mi bá lé ilé ni mí àwọn ọmọ tó yẹ pé béèyàn bá ń dáyé léèyàn sáré bímọ ní yìí ti bínú wọn ti fi wọn sí nǹkan oṣù dáná ó lójú tì ojú ò tì ọ ẹsẹ̀ ò lọ ìní ẹsẹ̀ rẹ ọ̀ padà bí wọn kúkú sọ fún ọ látòní dọ̀la o ò ní gbọ́ ọ̀rọ̀ rẹ ti dàbí ewúrẹ́ yín bí wọn bá yẹ tó bá ti gbára ọ̀nà báyìí tó ti gbọ́n sọ rẹ bì ó tún lọ ọ̀dọ̀ wọn ni wọ́n fẹ́ẹ́ pè ọ ní ìsìn
jẹ́ kó bá àwọn wọn ọlọ́kadà kan tẹ́jọ́ lọ́mọ bá wọn labọ́ tú wọ́ta kó bá wọn gbé wọ́dọ̀ wọn kó mọ̀ pé bọ́ọ̀ bá ṣe ọ̀jẹ́ bí o bàbá wọn jíṣẹ́ kò sí bọ́ọ̀ ti fẹ́ fún ọ lówó kò sí bọ́ọ̀ ti fẹ́ róúnjẹ jẹ yín ò tiẹ̀ kan mi ẹbí mi gbé owó oúnjẹ kẹ́ tó lọ ọ̀dọ̀ wọn torí ọjẹ́ mi lówó ní last week ọjẹ́ mi kan jẹta àná báyìí òdélé ọbẹ̀ bá ní ọdẹ bíi ti àyàdé ó sì jẹ́ tán àmọ́ lẹ́ni ẹ̀sà kẹ́ tó bóde yín gbé oúnjẹ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ lójú èmi ẹ ní ẹsẹ̀ gbogbo tó tó lẹ̀ láwọn kò bá kò gbé ọ̀rọ̀ tó ń sọ sí mi ṣé kò pọ̀jù fún èjì mi. ọ̀rọ̀ èmi sọ̀rọ̀ sí yín níbo mo ti rẹ̀ lẹ́yìn tó ẹ pé ń jọ́ tẹ́wà àtọ̀rọ̀ mi ń lé wa wọ́n ti dídì sọ fún mi pé bó o ṣe ń lọ yìí o ọkọ rẹ ọlọ́run rẹ ni o wọ́n sọ̀rọ̀ sí o wọ́n jẹ́ kankan ó dùn o. wọ́n ní ọmọ gbé mi gẹ́gẹ́ tó gbé mi gẹ́gẹ́ báyìí ni. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́. bẹ́ẹ̀ni. wọ́n wà ní ọ̀tọ̀ sọ́lẹ̀. èmi ọ̀ wà sọ ọ̀. mari ó sì mọ̀ mí o. pé kí ni. wọ́n mọ̀ pé mo yí lórí gan wọ́n ti gé etí mi lọ wọn ò gbọ́ kankan wọn ọmọ máa ń lu ó sì mọ̀. ọmọ ta lọmọ. ìwọ ni. èmi lọmọ ọlọ́làpọ̀ olù mi ọmọ àdáràn ẹ gbà mí nígbà tí n lè ṣe pè kí. fúnra rẹ ni kò pe àǹtí rẹ lóró ni màá dá sọ̀rọ̀ pé mo fẹ́ pa àbúrò rẹ o ó lè tètè máa bọ̀ kó wá gbẹ̀ lọ́ọ̀ mi. sọ wàá mọ nǹkan tó sẹ́ni ní èní ìmọ̀júmọ́ èní èmi gan lálàá pé èèyàn lù mí mo lálàá pé àjọ para wa bọ́ wàá lù mí hùn ẹni tí ó kù báyìí ọ̀pàdé ẹni tí ó pa ni kàdá fẹ́ tó bá ní. mari sọ́mà kan sọ ìwọ́n mú fún pàtí sọ́mà kan má. ọ̀rọ̀ kó mọ̀nyán lílo sọ́mà kan ọ̀rọ̀ kó mọ̀nyán lílo dára rẹ̀. sọ́mà pé tó ń ṣe ṣé ò bínú lélẹ́yìí àṣẹwọ́ òsì ni ọ́ nìkéne sẹ́jàre àbọ̀fẹ́ ṣe dọ́gìn ọ̀fẹ́ ṣe tún ẹ̀tíà bó máa kẹ́ wọlé sí ọ̀la. èmi níbo níbo ṣé wọ níbo wọ́n ọ̀bí yẹn lápẹ́ tí wọ́n pa. ọ̀fẹ́tẹ́ kílé tó ń sún mọ́ mi kílé tó ń lẹ́dìí mọ́ mi. ibi ìjà tèmi nù. ó sọkún dógójì yo síbẹ̀ sọ. mo ti wọ̀rẹ́ mo ti tọ̀yọ́ bọ̀. mo ti lọ bá dáàdì àdẹ tí mo déètì. déètì wo lè wá mu. March 31st. March 31st. March 31st. Ọjọ́ Sátọ̀dé ló bọ́ sí. Sátọ̀dé tó gbẹ̀yìn oṣù. Wíkẹ̀ndì náà. Wíkẹ̀ndì náà ó dáa gan. A kàn fi Sunday rẹ̀, a fi sinmi ni. Ó ti wá dáa báwọn. Mo dẹ̀ rí pé nínú gbogbo àwọn ọ̀rẹ́ mi wọn náà lájọ. Èmi àti ẹlá close ju. Kò sẹ́lẹ̀ mi ẹ̀. Kò sí o. Bí ìgbìnfà bá fà báyìí, ìkàrà wọn máa tẹ̀lé ni. Àjọ wà ní. Bó wà ní aṣọ èwo ni ẹmu bẹ̀. Sọ mọ̀ pé ní ìsìn irú èmi bí mo ṣe wà ní ìsìn ọ̀rẹ́ ẹnì kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn. Bébí àti ẹsẹ̀ wà ní ìsìn a close mọ́ra wa. Àwa lájọ close jù. Aṣọ táwọn ò bá mú kí mo tiẹ̀ sọ kí ló tí mò ń kó gbogbo wa pọ̀. Aṣọ tèmi ò bá mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó gbọ́dọ̀ yàtọ̀ sí tàwọn yòókù. Dandan nìyẹn. Irú aṣọ wo la wá fẹ́ mú? Ṣé nǹkan tí mo wá wò ni pé mo fẹ́ ká mú àǹkárá fún gbogbo àwọn èèyàn. A máa mú lace fún àwọn ọ̀rẹ́ gbogbo. Èmi àti ẹ a máa tún wá mú another lace tó jẹ́ pé olówó ńlá bó máa jẹ́ mi àti ẹnìkan. Èmi àti ẹnìkan ló tẹ̀ gbọ́dọ̀ jẹ́ sọ pé gbà tó sọ ní ṣe onílé ṣe olówó ńlá nítorí òfin ní mọ̀ dá wàhálà pọ̀ pé owó ìwà ti pọ̀ jù yóò jẹ́ pé ìdàkà owó èmi àti ẹnìkan ló wà torí omi aṣọ wa ó gbọ́dọ̀ jọ papọ̀ o. Gbogbo nǹkan tí mo máa wò náà ni pé ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ kò sẹ́lẹ̀ mi ẹ̀. Ayàtọ̀ síra wà mo wá fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ àwọn kọ̀ǹpónà wà. Ẹ á máa sọ fún wọn bọ̀ àǹkárá kékeré yẹn náà máa mú. Ọ̀dọ̀ wọn náà lápá àǹkárá sí. Àwọn olówó báyìí ló wà lọ́wọ́ àwọn. Ọ̀dọ̀ wọn náà lápá àǹkárá sí. Sọ̀pá mẹ́rin kan lọ́mọ pín náà àwọn èmi àti ẹnìkan láwọlé sí. Àwọn ọ̀rẹ́ yòókù àwọn lọ fún wọn lẹ́kí olú. Èmi àti ẹnìkan mo fẹ́ ká lù gùdù lọ́jọ́ náà fáwọn èèyàn lẹ́kí olú. Ọ̀rẹ́ tipẹ́tipẹ́. Wọ́n gbọ́dọ̀ mọ̀. Tó wá rí àwọn olórin tó bá wa pè kó táwọn tí wọ́n mọ̀ ṣẹ́ sí àlà ó ti mọ̀ láti lẹ̀ láti gbà yẹn mo ti máa sọ fún ẹ pé tí bá máa ṣe nǹkan ribiribi ẹni tó wù mí tí máa pè Táyé Currency ni. ọ̀kan lọ́wọ́ ní ọ̀dọ̀ ọjọ́ Sunday ìdínà látàárọ̀ náà ni. Ẹ̀yin àbúrò etí tó bá gbà lọ ẹ̀yà kó gbà bọ̀
mo ti pe àwọn tó jẹ́gbọ́n fún wa àwọn náà tún wá béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti pe bàbá lábẹ́kúta mo ní mo ti pè wọ́n ogun wa jẹ́ pé wáyé pé kí làwa náà ti rí èlú làwa náà ti ṣàjọ pé káà náà lọ gbálé ká lọ gbàtà gbogbo táà náà bá rí ká jẹ́ káwọn mọ̀ àwọn ò bá wa fi yòókù kún ṣé nǹkan ti sí wa báyìí ó wá kù sọ́wọ́ ẹ̀yin náà mọ̀ pé ẹ kì í fọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun mo mọ̀ yín pé kì í ṣọmọ bẹ́ẹ̀ iye tẹ́yìn náà bá rí màá fún yín láka nọ́mbà mi kẹ́ fi síbẹ̀ tó bá wá di ending tá a fẹ́ lọ ṣe nǹkan tá a fẹ́ ṣe fáǹsì wọn ní iye táwọn náà bá kójọ lọ́dọ̀ tiwọn àwọn bá wa dà pọ̀ kọ́lọ́run bá wa dákun kó ṣàánú wa tá a bá ti ṣe tán kó fún wọn ní okun àtagbára àlàáfíà tó péye kó bá wa dá padà fún wọn tọ́lá àwọn náà kì í ṣèyàn bẹ́ẹ̀ sí wa àbí mo parọ́ ni. ẹ ṣé mo dúpẹ́ o ṣeun òkú kẹ́mi. Yes ma. ẹ̀yin náà rọ̀ mọ́ tọ́jú yín. àmín àǹtí àmín mà. kì í wá ṣe nínú àìsàn wọn ó ti máa tọ́jú yín. àmín Ọlọ́run mà. agbára lọ́wọ́ ẹ ṣé mo mọ̀ lóore o. ẹ̀yin náà ò kéré ẹ ṣé o. ẹ̀yin náà tẹ́ bá ní ẹ̀ ń dúró tì wá ẹ̀ ń ṣèyà fún wa ìgbà tí àwa ti kó ẹ dúró fún wa bí ìyá táwa náà bá nídìí nǹkan tá a bá dọ́dọ̀ yẹn máa ń fún wa ẹ̀yin náà ti nídìí wa nìyẹn gbogbo ìrànlọ́wọ́ táwa náà bá lè ṣe fún yín kọ́lọ́n bá fi fún yín lókun àtagbára àwa náà ti ṣe tán. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ayò ọlọ́pàá ni èyí jẹ́ bí ó jẹ́. ọ̀rọ̀ bàbá yẹn ni mo fẹ́ bá wa sọ. bàbá o. bàbá rí sí Kọ́lá. ẹ wo èmi kàn fi ojú kan wò ẹ rí pé bàbá yìí ó ti ń tẹ̀lé wa ti pẹ́ ó dẹ̀ ń yọ wá lẹ́nu pé instead tá a fi ń fún òun ní ẹja jẹ pé ká kọ́ òun bí wọ́n ṣe pẹja ẹ̀yin guys ẹ jẹ́ ká assist bàbá yẹn. Good talk. Mo like idea tó mú wá. But ìwọ tó sọ̀rọ̀ sílẹ̀ ńsìn. You yourself, what do you think we can do about it? Mi mọ nǹkan kan tí a lè ṣe fún. Ìgbà tó mọ nǹkan tá a máa ṣe fún kí ló dé tó ń sọ pé ká assist. Èmi mọ̀ pé tẹ́ bá wá from different opinion ó máa assist wa. Ẹ wo ẹ má jẹ́ ká máa fún ní ẹja ẹ jẹ́ ká kọ́ bó ṣe pa ẹja gbogbo nǹkan tó need nìyẹn. Ìyẹn ò lè nà ọ́ ẹ fẹ́ kó bàbá yẹn bó ṣe ń pẹja ó very simple ẹ jẹ́ ká ra net kẹ́ẹ̀dẹ̀ mú lọ sódò kó lọ wá pẹja bí. No màá donate net. You go get it. Ló máa ń ṣe yìí náà. Sori ìwọ gan fúnra ẹ tó ń sọ̀rọ̀ ó fọ́ọ̀nì gan. Ó fọ́ọ̀nì náà ok ó mọ̀ pé ọ̀rọ̀ level tá à ń ṣe ọ̀rọ̀ lórí owó ni. At least bàbá ẹ̀ ò ní kéré kò ní owó rárá ó máa ní $100. N bolo ti fẹ́ $100. Guy forget now we know as we dey run am if you wan help am if you help am. How you wan take help am? Okay. How you wan take help am? Look here wo bí báyìí okay ìwọ tó sọ pé make you help am èló gan ló ní tó fẹ́ fi assist ẹ̀. How many dollars ló fẹ́ fún? Dollars wo ni mo lè fún $5. Fún yá ṣe $5 ó máa fún $5. Ó máa fún $5. $5. Ẹ máa ṣe bí ẹni pé ẹ lè gbà fọ́ọ̀t ẹ lè gbà fọ́ọ̀t. You don't get money. $5. Making $10. Àbí ó máa fẹ́ mi máa fún ní $5. Okay, èmi náà máa fi $5 sí. Ṣé wàá rí iṣẹ́ yìí kò ṣe ṣe láì rówó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé owó lèèyàn fi máa ń wá owó èèyàn túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí èèyàn ní láti wá owó iṣẹ́ táwọn ń ṣe bẹ́ẹ̀ ṣe ń wò ẹ̀ àwọn míì máa ń gbé $50,000 $100,000 because tẹ́ bá ṣe fowó síṣẹ́ yìí òun lè ṣe máa rí return tẹ́ bá fi $50,000 sí tẹ́ bá fi máa rọ́jọ́ mélòó kan ẹ ti gba $100,000
tẹ́ bá fi $500,000 sí ẹ ti máa di bí 30 days ẹ ti gba $1 million ẹ jọ kí iṣẹ́ olúwa pé tó but ṣe mọ̀ bẹ́ẹ̀ ń ṣe dé sí. tí a bá fi owó sí nísìn bí oṣù kẹ́kọ́ ní 30 days. A month àti 2 weeks. no ni má tó bẹ́ẹ̀ gbà. wọ́n á kàn cash out bẹ́ẹ̀ náà ni. gbà mí gan tó bá tún yá ó lè jẹ 30 days or 35 days. ṣé wàá rí iṣẹ́ yìí tẹ́ bá ṣe lẹ́yìn sílẹ̀ má ṣe gbádùn ẹ̀ sí i. ìgbà míì tẹ́ bá fi owó tó ṣe dáadáa síbẹ̀ ẹ máa rówó because times 2 ara wọn míì tó máa $50,000 sí tó bá ti dé after 35 days wọ́n máa gba $100,000 ara ẹni tó $500,000 síbẹ̀ tó bá dẹ̀ ti yá ẹ́ ó máa gba $1 million because ó ṣú ọ̀pá ni ṣe to get so but ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń sìn a lè sọ pé kẹ́ lọ wá owó tó pọ̀ wá lẹ́yìn bá tiẹ̀ lè bẹ̀rẹ̀ pẹ̀lú at least maybe $100 ẹ tiẹ̀ máa fi yẹn ẹ máa jẹ yẹn lọ́nà ṣe to get. kí ni mo sọ yẹn guys. ọ̀rọ̀ ló sọ. ẹ̀yin náà wá ẹ lọ wá $100 wá. $100. $100. Dollar. Yes. Dákun má bínú èló ní èyún ní owó wa ní. bí 160,000 ní báyìí ní rèé tẹ̀ báyìí. Yes, 160 ṣó. n bọ́ ní ti kí ni ṣe ẹ gbọ́ bí Tolú àti ní ìṣe sọ̀rọ̀ ẹjọ́ má bínú ṣé àti rámú gángan yan tèmi ṣé ọ̀sẹ̀ yìí kan náà yín ni. ṣe rí owó yẹn ò pọ̀ 160,000 yẹn ò pọ̀ ṣe rí tẹ́ bá rí owó yẹn tó bá máa fi tó complete a month tó máa complete a month náà owó yẹn máa di 300 and something thousand naira ẹ cash out owó yín náà. èmi ọ̀bọ jiyàn báyìí ń bọ́ ní ti kó $100. ẹ farabalẹ̀ ṣe rí àlebáyín wa gbogbo ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé nǹkan téèyàn bá fowó ṣe ẹ̀yìn àrùn máa ń gbé ọ̀rẹ́ mi ti ní òun máa fún mi ní fóònù. irọ́ ni ọmọ ṣe o ọlọ́wọ́ bá dúró tiẹ̀ o. then àwa wò pókè jẹ́ káwa náà wá $50 kẹ́yìn náà wá $50 ṣe ti get torí pé tabata aṣọ fọlẹ̀ a máa ń paláró àwa náà máa bá yín wá $50 èyí náà lè wá $50 wá. 80,000. Yes, 80,000. gbogbo yín àbí yóò sùn tí fún mi fóònù tí wọ́n máa lò náà ẹ wàá padà tó kọ́ mi. ó ti tọ́ sórí bí everything ṣe rí gangan ló ṣe ṣàlàyé yẹn bàbá ẹ má worry máa put in through ẹ̀yin ẹ má fọ́. You gotta cash out. ọmọbìnrin náà ṣé ọmọbìnrin yìí náà èmi rò pé bóyá girlfriend kan nù yín ni sóò nàbà yín ṣe. idán gangan. ẹja wo ìní síbí ọ̀tún la kémi ọ̀bọ̀ gbòòrò. Oya àríṣe kọ́ ńlá bàbá. àríṣe kọ́ ńlá àríṣe. ìdèdè máa jẹ́ ìdèdè máa jẹ́ àríṣe. wọ́n á fi kọ́lá ẹ kí ṣe kọ́ ní tí o kó ọ̀la. orí yẹn la ṣe gbé kiri. ẹ lè mú nǹkan kan báyìí. àlàyé sáré gbé tí ó gbé tí ẹ rán. àlàyé lè lọ ó sùn 80,000 àwọn èèyàn ṣùgbọ́n ìyàwó ẹ̀ kò jù. Guys, watch out. ó sogún dógójì o síbẹ̀ sọ. wọ́n fi mọ́ mi gbà mí torí bó bá ti ń ṣe ìyá mi yìí mo mọ tó fẹ́ sí èmi èsì mi hàn ìyá ẹgbẹ́ mọ̀ iye ọmọ òbí àmọ́ wò ní dáàmú torí tọ́lọ́m sóró wè ó ti rí owó àjọ ni bó ṣe kó báyìí ó ní mo sì lọ bọ́ ọjà wa ó ní dáàmú sórí tí ọba fẹ́ jẹ́ àríṣe sí ìṣẹ̀ tó fẹ́ járíṣe fẹ́wọ̀n tó fẹ́ járíṣe kọ́lá ìdélẹ̀ bí mo ṣe kó owó èlé ọlọ́ dákùnrin tó ló fẹ́ fi ṣe ni kó o fi ṣe kí n fi dówó olówó padà. ṣé o tún ṣe ó yẹ kó o tún sọrú ẹ̀ fún mi ṣé bí èmi lọ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ sì dùn mí mo sì lọ bá àwọn ọmọ wọ́n sì náà ó fún mi 60 ó sì lọ́ọ́ bá mi gẹ́ẹ̀tì ìwọ̀nba tó bá kù kí n tún lọ wá mí bò mí ṣé bó ṣe wá ṣe nísìn ṣáyà gidi kọ́ ní ṣe báyìí ṣé kí ló yàtọ̀ láàrin ìyá mi àti ìwọ nísìn. ìyàtọ̀ wà ń bẹ àmọ́ sájọ torí tọ lóhùn. kò sí wàhálà ìyá mi ò ní sí àbúrú. gbowó àti kámọ̀ rí tí ọjà. ọjà ó dé ó pẹ́ ju ọ̀túnla náà ni.
bọ́jà bá ti dé lọ́tùnla ni mo sọ fáwọn èèyàn. ìwọ máa sọ fún wọn pé èmi ni bàtà aṣọ àwọn fóònù àtijọ́ Nokia Motorola. tí a jájọ sọ fúnra wa kì í ṣe tí ọdún òde tán tọmọ yọra kí ilé tọmọ sọmọ ọlọ́dún tọmọ ṣe pọ́ọ̀kì àdúgbò. irọ́ ò pọ̀. ó ní ṣe pọ́ọ̀kì àdúgbò. ẹ sọ gbọ́ pọ̀ lẹ́nu mi rí ni. ẹ lára kéèkì ló sọ pọ́ọ̀ ní ìsinmi bá kàá lọ wọ àmọ́ kéèkì pọ́ ọ kò sí tuntun ní ìsìn ọmọ kan tó rí láti rí orílẹ̀ sáré tó ní mọ́ ṣe pọ́ọ̀kì. irọ́ kò sí tọ́jú ó ṣe. obìnrin kò nídìí ìwọ máa wọ̀ rí tiẹ̀ obìnrin lóbìnrin. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. owó aṣọ tí mo sáìnì sí ń dòun èló níná 80,000. àwọn míì tún ti wá kówó fún mi ní ìsìn mo wá fẹ́ kó fún yín kí ọmọ ìdìgbò sì sí mi lọ́rùn. èló náà tó wá kó wá báyìí. 70,000 ni. yóò wá jẹ́ 150,000. ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo dìbò ńlá. àkáǹtì tí mo ṣe sí ń jò ní náà ni ó dàbí wọ́n mo ẹ̀yin mò ń ṣòwò sí. èmi ni. kí ni wà ń dáhùn fún tí wọ́n mo ṣòwò sí ni. sáàmọ́ dojú owó rú ẹ̀ tí ń gbowó aṣọ ni. àjọ papọ̀ náà ni. sákàǹtì tí jò ní náà. ẹ̀hún náà ni First Bank ní 36 one. tó tún wá fẹ́ dàbí rẹ̀ ni pé àwọn èèyàn ti ń pè mí o àwọn tí wọ́n ti kó wá sọ fún mi tẹ́lẹ̀ àtàwọn tó kó wá nìsín wọ́n nígbò làwọn gbà sọ pé àwọn fẹ́ kí tẹ́lẹ̀ ò disappoint àwọn èmi wá rò pé aṣọ ń tàn lè ṣe ń Kaduna náà. Kaduna kọ́ Kano ni. ṣé Kano ni Kano àti Kaduna àti Kano nǹkan kan náà ni ṣé irú aṣọ ṣé fàṣáàdì ò lè ní ni. kò síbi tó ti fẹ́ rí nítorí ọ̀rẹ́ mi tí mo ní kó lọ máa kó aṣọ wá láti Kano yẹn àjọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan náà ni ṣé wá rí ọ̀gá tá a kọ́ṣẹ́ lọ́dọ̀ yẹn Amẹ́ríkà ló wà ní ìsìn òun ni àwọn ará Amẹ́ríkà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi mọ́ lọ kó aṣọ wá ní Kano tó máa lọ kó fún. àbáṣọ tiẹ̀ ní ń kọ́pì lamẹ́ríkà. wọ́n ń kó láti Kano wọ́n ń kó lọ sọ́hùn ni. wọ́n kó aṣọ láti Kano lọ Amẹ́ríkà. ṣé tún wá gbẹ́jọ́ sọ kínní kan fún yín tí òjò bá wá ń rọ̀ ń patí tẹ́ bá yẹ pé patí tẹ́ lọ sí àbí àti bàbá àbájẹ́ tẹ́ǹtì lẹ́wà tójò bá ń rọ̀ tàbí tẹ́ bá ń làágùn kò ní penetrate wọnú aṣọ yìí. tó fi hàn kó tójò bá ń rọ̀ téèyàn bá wọrú aṣọ yìí nǹkan mọ́ sàkóò ní òjò ní kányàn. kò ní náà yóò kàn ní lábàá kò ní wọlé sínú yóò mọ bọ́ọ̀lẹ̀ padà ní. àwọn ọmọ pè kíní kan ní glass shiny article clothes. shiny article clothes àwọn aṣọ yẹn ni. ó ti dà bá ó wàá mọ̀ pẹ̀lẹ́ kí glass shiny ọmọ pẹ̀lẹ́. náà kéde ẹ má wọlé orí àwọn tí ó gbé fún télọ̀. kò sí wàhálà wọ́n yẹ bá ń pe pàtíkúlà yín. 36 wọ̀nyẹn náà ni ẹ lè tẹ́wò ìfún tẹ́ bá rí tán bá ń gé ṣe mọ̀ pé egungun bọ́gọ́ wà kéékèèrè wà nínú egungun. bẹ́ẹ̀ni. ṣé rí tán bá ti gbé aṣọ ọ̀hún sílẹ̀ tán bá ti fẹ́ mọ́ gé báyìí ẹ̀yin gan fúnra lára yín tán bá ti ń gé lẹ́ẹ̀tì mọ́ gbọ́ ẹ mọ̀ pé aṣọ tó ẹ pé kì bá ṣe màtíríàsì tó ẹ pé àṣe àárọ̀ wá ni tẹ́ bá ti ṣọ́ọ̀ṣì lọ báyìí gírírí ó ti gé tán ṣé rí lè tẹ́ bá ti ń gé yóò mọ̀ sí bí egungun bọ́gọ́ ni yóò mọ̀ sí kírẹ́w yóò mọ̀ gé bí egungun rẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ yìí pé aṣọ tí wọ́n gé imported ni ó yàtọ̀ sáwọn gbàǹtí ẹ̀yọ̀ ẹjọ́ ó dénà ó yá. ó yẹ fún mi pàtíkúlà yín. ẹ̀dà iná ni ẹ̀tẹ̀ 36 wọn. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. ṣe ti rí app yìí ẹgbẹ́ the same app tó wà níbí báyọ̀ náà ló wà lórí fóònù. òun ni tààrin tó ní yẹ́lò yìí. tó ní yẹ́lò yìí so ẹ máa tẹ tààrin bí tán kọ future sí ẹ kílíkì future òun ló wà láàrin yes ilé àbí. ẹ ṣe ti tẹ future yẹn ẹ wá wo bíbá ẹ kílíkì invite me òun nìyẹn. invite me àbí. invite me. lónìí oya ẹ wá wá sókè ń bíbá ibi ìtàn kọ hosting light sí. hosting light. ó yẹ kílíkì hosting light yẹn. mo ti tẹ bó ti tan green. ó tẹ̀wọ̀ ó ń rí di bí ìgbà tí èèyàn jẹ́ kalokalo. ní débi tó ń rí di yẹn ibi green yẹn nìkan tẹ bá ti lè tan bí green yìí fúnra ẹ ló máa trade automatically so ẹ̀ẹ̀mejì ló máa trade ní èdè ó máa trade ní 2 to 2:30 7 to 7:30 lálẹ́ so tó bá ti di bí nǹkan bíi 9:30 trade méjì tán fúnra ẹ̀ ló máa off. ẹ ń gbọ́ ní màá gbowó ṣé àkáǹtì tí ẹ bá mi fi síbẹ̀ náà ni wọ́n máa sanwó sí ni. after 35 days lè máa tó gba owó so orí àkáǹtì
tá bá ti máa gbowó yẹn máa gbà sórí Bybit so àti màá register Bybit yín náà so that ẹ lè fi NIN àti BVN yín ẹ máa fi síbẹ̀ so orí Bybit la máa gbowó sí. Bybit àbí onídọ́là láti náà ní gbogbo bàbá ọdúpẹ́ lọ́wọ́ náà nǹkan tẹ́lẹ̀ fẹ́ mọ̀ létí mọ̀ yẹn o ṣe rí ó wá kó sọ́wọ́ yín báyìí bẹ́ẹ̀ ni ẹ nílò láti máa ṣe kíni láti máa check account yín ní gbogbo gbà àti ọ̀sán àti àárọ̀ àti òru ẹ máa check account yín àwa ti gbìyànjú tiwa. ọgbọ́dọ̀ bá mi ṣe foundation nínú oṣù tí ń bọ̀ mo nílẹ̀. ẹ make sure pé ẹ ní data lójoojúmọ́ kí náà dẹ̀ máa lórí fóònù. ẹ̀wọ̀n ṣe data. kò jẹ́ jíjí owó lọ́dọ̀ ìyàwó mi máa jì wọ́n máa ṣe data sẹ́ni ibi tí a bá dé ibi ìwèrè bá rìn dé tó bá lọ́rọ̀ ń gbẹ̀yìn lásán bá dẹ̀ wò wọ́n kàn lùtù pẹ̀lú dẹ́kọ̀ mi àti iná kílíkì eléyìí wọ́n mọ̀ ti dáhùn. ẹ máa try rẹ padà ẹ máa try rẹ padà. ó ti yé mi ṣe bí mo kílíkì eléyìí èyí yẹ́lò yìí. ayò ọlọ́pàá ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pàá. ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe. Because every time one man complain, orí fífọ́ ẹ̀yìn dùn àyà ń wọlé. Pàtó mo wá rí pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù. Mo wá sọ fún Táíwò pé kó bá mi mú wọn lọ sọ́spítù. Ìgbà tí wọ́n ṣáà mú wọn lọ sọ́spítù, wọ́n á ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan fún wọn. Wọ́n á confirm pé wọ́n ní heart problem. Pé wọ́n máa ṣe surgery fún wọn. Surgery? Nǹkan tí wọ́n sọ nìyẹn o. Ọ̀dà ṣé ẹni tí nǹkan ṣe ń sìn àṣà lè kílẹ̀ ká máa wò ó lójú bàṣẹmárẹ́wò náà ní lókù báyìí ànigẹ́ nígbà ó gẹ́gẹ́ ni wọ́n sọ pé àwọn máa ṣe nǹkan yẹn báyìí. Dókítà sọ pé ó ti wá pẹ́ wájú ìpè ending ni wọ́n á lè ṣe bẹ́ẹ̀ ni. Ọ̀dà báwo náà owó náà ni ẹni tí ò gbádùn àṣà lè máa wò ó lójú kọ́lọ́mù fún aláàfíà kọ́mọ́sọ̀rọ̀ sáà yòókù àwọn tí ta kù náà bàbá ṣe rówó lókù báyìí. Mo ti bá àwọn ọmọ yín sọ̀rọ̀ wípé iye tó ní kálukú bá ní ká máa dá sínú àkáǹtì Táíwò tó bá ti pé then a máa mọ nǹkan tá a máa ṣe. Kódà báwọn bó ara ṣe rí màá pe nọ́mbà ẹ tí ẹ bá ti mọ iye tí ó wà ní àkáǹtì Táíwò yẹn èmi náà mọ iye tí màá fi kún. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. $100 ó ṣe déédéé 150 something thousand naira ni. ìfí mi ní gbogbo àwọn máṣíìnì wọn mo sì jẹ gbèsè rẹ ni kí n fi ohun tí mo ní kí n fi wá nǹkan tí n ní n bá gbé tiwájú ìta mo gbé tẹ̀yìn náà ta yóò súnmọ́ owó bá a ta nǹkan tí ọba kà nítorí wá nǹkan mi ti ń ta àwọn kú yé bó ti mo kó sábẹ́ kí ní ibi àwọn ní ọjọ́ ti ta àbí kí n tiẹ̀ sọ fún ìyàwó mi náà kó bá mi wá bí ìlú kan ọpọlọ ọmọ lè ta fún un tó yóò béèrè pé báwo ó jẹ́ ń kọjá èmi jàre yóò máa ṣe bí odi ní ìsinmi máa béèrè kí ni mo fẹ́ fowó ṣe mo sì fẹ́ jọ́ lójú ni alátiṣe mi máa ṣe. ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ó sogún dógójì o. Báńkò àfọ̀tí pé ọkọ̀ kan. Ṣùgbọ́n máa ń gbà láti. Ó ti wọlé àǹtí ẹni tí ṣe 250k. Olúwa ṣeun ẹni ó ṣe gan-an God bless you kò ní tán bẹ́ẹ̀ o ọmú ìyá ò ní tán o. Àmín o sísá mi gbogbo yẹn lẹ kí làwa fún àwa fún. Àmín ẹ̀wẹ̀ fàdúrà lẹ̀ tí màá lè ṣe tá mo máa tún ṣe fún. Sísá ẹni ó ti dé. Àǹtí mi mọ́ bá a dípọ̀ lọ́wọ́ ẹni o. Ó ti sọ 250 sínú àkáǹtì sí Táíwò. Ẹni ẹni tèmi nìkan ṣoṣo owó ò ní tán lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní mòṣì o
bẹ́ẹ̀ tí wàá wulẹ̀ kẹ́ pẹ́ láyé tó. èèyàn ṣùgbà yín èèyàn ṣùgbà yín ẹ ṣe mo dúpẹ́. ẹ fàdúrà àdúrà àtìlẹ́tẹ̀ fẹ́ gbà àtìlẹ́tẹ̀ tún fún ní láti gbà gbogbo ẹ̀ la gbà inú mi ti ẹ̀dùn mo ṣe báyìí ẹ̀yin náà ò bẹ́ ṣe lùkẹ́ ẹ̀ lù kínkín sísá mi ẹ̀wọ̀n mú láìpẹ́ ṣe wà yìí ẹ̀yin tó bá gbé ẹlòmíì lélẹ́yìn wọ́n á ti dára nù wọ́n máa ṣe bí kinní bọ̀tẹ̀ ẹ̀yin lélẹ̀ tún dúró re ọlá yín náà ni ṣẹ́rí tó wà yìí àlejò lásán ni bó ṣe wá náà ló ṣe máa kẹ́rù ẹ̀ lágbára Ọlọ́run nǹkan kò ní ṣe yín fún wa ẹ̀yin báyìí ẹ̀yin lè máa tọ́ wa jù báyìí lọ. àmín o ó sọkún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù. ẹ pẹ̀lẹ́ àsìkò ìmúra yóò bá wa láyọ̀ Bratayo torí ìyàwó yín ó jẹ́ kó yé wa wípé gbogbo aṣọ tá a bá rà àtọ̀dọ̀ yín ni ó ti wá pé ẹ láwọn kan tó yẹ pé ẹ bá fẹ́ ra aṣọ lọ́wọ́ wọn kódà òun ló lẹ́ẹ̀sì jù ni òun fi sọ pé ká sanwó sí ọ̀dọ̀ yín pé torí gbogbo àwọn èèyàn ti ń taṣọ láyé ilẹ̀ mọ̀ tán kódà ó kàkàkà débi pé ẹ mọ wáìkì àbàsìn gbági ó lẹ mọ àwọn èjìrẹ táyíkẹ èjìrẹ méjì obìnrin tí wọ́n ta àǹkárá nù gbági ó lẹ mọ yín náà níta bá tún wá lọ ní Èkó Ìdúmọ̀tà gbogbo yẹn oníkò sẹńtẹ ẹfẹ mọ tán oníyàtọ̀ sáwọn tí ń ta aṣọ gan oníkò gbogbo àwọn tí ń ṣe traveller agency nǹkan kan onígbogbo wọn lẹmọ ó lẹmọ títí ẹmọ kú global pé kò sẹńtẹ ẹfẹ mọ tán nílé ayé wọn ni wọn tó ń dá akọ náà àwọn èèyàn ńláńlá ni fún tèmi pé orí rédíò làá tí wọ́n gbọ́ wọn nígbà tí wọ́n níbẹ̀ ni aṣọ owó ti jáde inú mi wá dùn pé ó ti dà báwọn. ṣé ẹ rí ẹni tó fẹ́ máa gẹ̀ẹ́tì aṣọ yìí èmi àti àjọ kó sí aṣọ yìí nígbà wọn gbé kọ́ọ̀lù mi tọ́lọ́ ti gbà fóònù náà níbẹ̀ wọlé dáná kó sí wàhálà káyọ̀ bá aṣọ tó jọjú tó wò yóò sì wọ́n jù kẹ́sì máa wo àtàjẹkù àti sẹ́nitọ̀ kò sàṣọ tí èyí rà o kódà láti gan ní tí mo lọ ká sọ wá. ẹ rà bùbákà. ṣé sàrà. èyí tí mo sọ lọ́nà pẹ̀lú Sàràkí. ìsọmọ ọ̀rọ̀ bá sọjọ́ àbí kan ra Jonathan. Màtìrà Jonathan náà wà Jonathan Màtìrà yìí fi sọ wéré o ó wà. kò sí wàhálà wọn ò ra Tinubu gan lè ta. ìlàgbọ́dọ̀ lò ìlàgbọ́dọ̀ yìí wọ́n. àbíkọ́ sì ra ti Buhari. aṣọ ti ti Buhari ṣé Buhari ọmọ Musa. ọmọ Musa kọ́ ọmọ Fẹ̀ráún náà ni. ẹ ti kọ̀rọ̀ mi lérè. ètò ìṣeré mo ń sọ fún yín ni àní náà tí yóò ti lọ kó gbogbo wa nígbà tó bá kásọ dé gẹ̀ẹ́rù ọlọ́gbọ́n bẹ̀yìn gan. mi wò pé màá ti ṣe pa amú Guinea. ṣé kí olú lẹ fẹ́ lọ mú tẹ́lẹ̀ ni. ẹ mọ̀ mẹ́ kí olú ayé ò wẹ́ kí olú mọ̀. mo ń sọ fún yín náà ni. ayé ò wẹ́ kí olú mọ̀. ṣé ẹ mọ nǹkan tó máa ń wọ ẹ bàbá àwọn materials gidi àwọn Àtìkù gidi àwọn Jonathan gidi. tí mo. ọ̀tọ̀ yín tá a tún sọ wọ́n ti kúrò láì ibi tí wọ́n wà. ẹ lọ sọ pàtí di pàtí ìyá oní nǹkan tòní ní ń bọ̀ yẹn máa rọra ẹ sọ pé lágbo. torí pákéjì tá a bá fún un làwọn èèyàn náà ó rí. yóò dà fún ìjà ẹ dákun ẹjọ ṣé wọ́n ti sẹ́ǹdì owó sí àti pé ìlú gan lówó ọ̀hún. ẹ wá ṣe ibi tí mò ń bọ̀rọ̀ lọ́nu sẹ́ni bẹ́ẹ̀ ṣé wò mí nìsín àwọn èèyàn tó ti sẹ́ǹdì owó aṣọ sí mi Kàbírà Àyọ̀ká ti sẹ́ǹdì tiẹ̀ ó ti tó 5. ṣé wọ́n sẹ́ǹdì ẹ̀ tàbí wọ́n sanwó díẹ̀díẹ̀. wọ́n ti ṣe ẹran kálukú tí wọ́n ṣáà ti sẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n gbọ́n tó wà lórí àkáǹtì mi nísìn 50,000 naira ti wà ń bẹ̀. sanwó ohun ọ̀bì kan náà kò débì rẹ̀ kan. kọ́lẹ̀ mi ní tó padà tó fi 150 kan. aláṣọkù gidi kó wá láti nọ́ọ̀tì. ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ kókò ìyàwó tó gbọ́dọ̀ wà òkè dáadáa kó lú lọ bó bá fẹ́ fẹ́ yàwó. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti wà òkè òun ló lè ṣe nǹkan tó máa nọ́mà tó máa òkè lójú àwọn èèyàn. ìkọ́sùwọ́ tó rẹ́dí tó lọ rẹ́dí ó máa di rẹ́dí méjì nìyẹn ayé wọn wò bí ẹ̀rọ. so gbogbo kí ni kódà ibi tí mo fẹ́ ṣe dé tẹ́lẹ̀ wọ́n kàn sọ pé kí n má ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ra sọ kí n má ha fáwọn nǹkan. èmi àti ẹ̀ náà ti sọ. kódà tún lè padà ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe yìí ó tún lè padà ṣẹlẹ̀ kó yẹ pé màá dáwọ́ àwọn èèyàn padà. kò sí nǹkan tó lọ́wọ́ mi. ẹ ṣe káàsì lè fẹ́ fún mi àbí transfer torí transfer mi máa ní ìdí láti lè change owó sí dọ́là. ṣé báyìí nísìn transfer máa ṣe. transfer mi máa ṣe kò sọ ẹgbẹ́ fún yín ní first bank account 36,136. ń bọ̀ ó yá. 36,136. 36,136. Dayo. kì í pé 36,136 ó kún nọ́mbà méjì. first bank. ẹ yóò gbé Táyọ̀ Ọláòṣèbí kan Mádékúdò.
ọlọ́ọ̀ṣẹ́bì kan ni ó parí ẹ̀ sẹ́yìn náà nù. ẹ̀mí ni èmi lẹ́yìn méjì ìjàsà tá a bá péré àparò ajá. ó ti kọ́ sẹ̀sẹ̀ sú o. sẹ̀sẹ̀ sú ó nì. tí gbọ́ kulukulu. ẹ gbọ́ ẹ mọ̀ pé USSD lélẹ̀ kì í ṣe áàpù. ṣé kò sì ní rìfáàsì. rìfáàsì bíi ibo. àwọn kan àtọ́kùn dábàá ti sanwó ní ìsìn ẹ̀ tó gọ̀ọ̀rọ̀ ẹ̀ tó rí tó dá padà. láíláí ó ti ṣẹlẹ̀ rí o. eléyìí ti lọ. ẹnìkan san 90,000 mo forúkọ bò láṣìírí ni àwọn skit maker ní owó tó padà sákàǹtì ẹ̀. irọ́ ni. délé bá ti ẹ̀dá padà ọ̀rẹ́ mi. èmi ò ti ẹ̀dá padà àádà padà bó bá ti lè padà ṣùgbọ́n kò ní padà ṣe ẹ̀dá kan láfikún ṣe rí aṣọ tẹ́ bàbá wa mú ẹ̀jọ̀ ìjà sọ gidi ẹ̀jọ̀ ẹ mọ̀jọ̀ ojú lómi aró ó náà mọ àwọn èèyàn wa elénu ni wọ́n. ẹ̀sìn òde bẹ́ẹ̀ bá ló léwu àwa náà léwu ṣé ẹlẹ́mìí tẹ̀ ń wo èmi mú ní pátí yìí lè máa sọ èyí ní fún ló fún òun ní mú ẹ lásọ aṣọ tí ó bá pátí mi jẹun ní ṣe láíláí aṣọ tó mú yẹ́sì tó tọ́ náà dárí tó pé táwọn èèyàn bá wọ́n sọ pé bolẹ̀ ti rà á. tó ní tẹ́mi náà wò náà nù. kán tó lè ríra lẹ́kọ̀ọ́ nìbàdàn wọ́n dè náà tì. torí tí mo wọ náà nù pé a sì wá fẹ́ máa sọ pé ọkọ ìyàwó níwàá sọ pọ́dọ̀ ọ̀hún ṣùgbọ́n bàtà ti ní wípé dáadáa ọ̀dọ́ yín ló lẹ́ẹ̀sì àbí wọ́n ṣe máa pe tájá tí máa kan lè máa mú. ẹ̀sà ṣe ẹ̀rí bẹ́ẹ̀ tí ń sọ ẹ̀gbìn ìyàwó ẹ̀rí pé mo ti ń fòjò pòjò ní ìsìn tó lù sàṣà. ẹ má bínú kó lè dáa náà ni. owó tẹ tí wàá fẹ́ mọ lọ mi fún owó tẹ kó ní òtó nǹkan mo fẹ́ bá wọn fún. mọ̀ pé owó. Bratayo ẹ wo nǹkan. Bratayo ó tún ní nǹkan kan tí mo fẹ́ béèrè. lórí 50,000 ṣe rí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹ̀ tó lọlé aláàfáà kan wá ní tọrọ tó ń fẹ́ ẹni tó wá fi 500 naira lẹ̀ tó wá gbogbo àdúrà lé ayé tá yóò fi parí tó gbé lórí 500 ṣe é mọ̀ pọ́rọ̀ owó nígbà tẹ́ gbé lórí 50,000 náà ti pọ̀ jù. ta ní làánà ní asẹ́gẹ̀tà mọ̀ náà ní egbògi kò sí ti ń bẹ́ẹ̀ mẹ́bí lórí owó tá a fẹ́ san nígbà tí ìpín fẹ́ bùn aláṣọ. 50,000 ní gbogbo ẹjọ́ ìwà tó bá ẹjọ́ tẹ́ bá fún mi 500,000 ẹjọ́ sì ti gbogbo yá sọ pé kí n mórí wa kí n fọrùn lẹ́ẹ̀dẹ̀. ẹ mọ̀ tí ó ṣàṣẹlẹ̀ tèmi sáfẹ́ sọ fún yín ni wípé ṣé aṣọ ṣé tepurulu wọn èèwọ̀n ni àbí fọ́ọ̀pá wọn ṣe àpáwọn kan máa ń logi. ẹjẹ kan gbèdí ẹjẹ kan gbèdí. ṣé ká tó lè sọ̀rọ̀. ẹjẹ kan gbà tá a bá ti gbà sọ dé ntẹ bá fẹ́ fi wọn kẹwọn ẹ bá fọ páwọn kẹfì kẹfì. ẹ wò ẹ mọ̀ bínú sẹ́yìn tó jẹ́ sọ bẹ́ẹ̀ alájà kan wà gbági wọ́n mi mú tíwèé ẹjẹǹtì ni sẹ́yìn bí wọ́n ṣe wà tí wọ́n bá wọ́n sọ fún yàn wàá mọ̀ tó wọ̀n lé ó mọ̀ jẹ́ pé tọ̀dọ̀ tí wọ́n wọ̀n dín ìsìn ní fẹ́ tí ó di pé ìwọ náà máa wọ èèyàn wá pẹ́ lẹ́nu nìyẹn ilé yóò wọ ilé ó sọ pé ó tó ti pariwo ọ̀pá márùn láwọn fẹ́ ká máa àdé bí aṣọ sẹ́mọ̀ pé náà tìlẹ́lẹ̀ ti fẹ́ lọ kó wá náà máa àdé bẹ́ẹ̀ pé ọ̀pá mẹ́ta ọ̀pá mẹ́rin ló wà ń bẹ̀ inú ní ìfẹ́. ṣe rí àǹtí aṣojú àwọn ọ̀rẹ́ tí wọ́n ń sanwó aṣọ ẹ̀jẹ̀ kan gbà sọ́dí. ó dáa ó tún kù béèrè tẹ́ẹ̀bà ní sọ pé béèrè tèmi pọ̀. ó pọ̀. lẹ́yìn sùúrù bí ó ṣe tẹnu bá mítìnì lèmi náà bá wọn ṣe mítìnì ni mo bá wọn ṣe. torí bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ọmọ kò tí ní kan ní frustration ẹ ti ń frustrate mi ẹ̀jẹ̀ mi ti fẹ́ mọ òun. ìbéèrè tí ó bí ní léèrè nínú àwọn tí wọ́n wá dáwọ́ fèmí náà ni wọ́n tún dé oyé mi nísìnyí pé ṣé léèsì ṣé ewé wo ló wà ń sálẹ̀ rẹ̀ ṣé ewé. tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu wà ní. bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. ọgbọ́ pọnpọn ń jábọ̀ tó ọjà wèrè ń dán lọ́n já. nǹkan kan tí mo lè fi ẹ̀pẹ́ ni pé àfi tó bá lè gba express tó bá ti gbà fún mi pé láti ẹjọ́ ń wọlé tàjọ́ ń wọlé tàjọ́ ń gbé ti ṣe ń gbé tó bá ti kálẹ̀. ẹ jẹ ẹ fún mi ní ọrùn. kí yorùbá yẹn máa sọ wípé kí mi fóònù nọ́mbà òun fẹ́ ni. ọjọ́ la pẹ́. ọjọ́ la pẹ́. ó ní ẹ lẹ́yìn wọn. everybody wá jà yé náà ni ṣebí oní gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. kò tí ì fi tí mo ní dàwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn. ṣé ìgbà pé mo ń pè yín látàárọ̀ bàmà ẹ̀ dáhùn. má lẹ̀ ń pè é àwọn obìnrin làdé ń ṣiṣẹ́ ń bìbà. ṣé ìwọ kọ́ máa ń jàṣẹ́ gbà. èmi kọ́. ẹsẹ̀ rí ọ̀dà o. ìrójú ti ẹ rí o. àwọn ṣe é gbà sí ìgbà tí. owó tèmi ò gbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o. ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ. ọ̀gá mi má ẹ̀yìn anything so ti yé yín mo tó ń gba pos wà lọ́dọ̀ wa bí. ojú ọlábí àti bọ́lá ti tó wọ́n fi bá wọn so báyìí. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó. iye ògbé o ìkà náà sì gbé tó lẹ́sàn-án o. sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ̀tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéèké. nínú ẹyọ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. ẹyọ owó oṣù. ìní èèmọ̀ gbádùn gbogbo owó òun èèmọ̀ fi ṣèfàájì.
kí tó bá ti lè mú Ẹniọlá Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọn follow ara wọn kàn sọ pé àìwò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìpà ẹni mi tó sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ lè rí owó kò kí n fáwọn. ọwọ́ ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year ló gbé mo mọ̀ first red card. máa kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ìdáyé ìgbáyé sí ẹnìyẹn. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó èmi ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọn máa mú ẹ wáì kí ló ní tọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láyé tí ọba tètè wà kórè àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún tètè kọjá. ìbálá ní gbórí omi kákẹ́rin kése àròpọ̀ gbòdògbò ní gbòdò dìrà. àkúkúlà kúrú ọlọ́kùrúkúrú jàkú. táyé ẹni tó ń gbalẹ̀ bàbá ọlọ́run lọ́wọ́ ọmọ. ẹni pé kí la ó ṣe o la ó ṣe. àdúrà ìjìlú bí àjírò tútù ní bàbá. sọ́ọ̀rì pọ̀ wọn bá ní bá ó sọ̀rọ̀ ni ọgọ̀ kíkí ń dáná sunlé kí gbogbo ní òde rú. mo kí náà kó márùn-ún lọ́yọ̀ ó ti kọ́ lẹ́jọ́ ògbèjì lé. èmi kú láti mọ̀ pàkújẹ bẹ́ẹ̀ mi bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe ìwọ. mo tẹ́wọ̀ ọdún bẹ́ẹ̀. bàbá mi bẹ́ńkọ́ wà ẹ̀. ayé bàbá yín ò ní dá ẹ kú òmìtẹ wà. ẹ ń dúró kẹrẹ wọn bá kẹrẹ mi pamọ́ mi wọ́n ní àníbàlá jọ ọkọ fún. ẹni tí ò ní dọ́là tó ń dóṣù mẹ́fà wọn ò jẹ́ ń bá sí. ìgbẹ́nu ẹ̀ sọ̀n bí. ilé ìbálòpọ̀ gbogbo bí olóró tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. má jẹ́ jù bá ń lọ tó bá jù bá ń lọ kò burúkú ọ̀tẹ̀lẹ̀ bọ̀ mi jù. kí ló fà kú. èyí ìgbà sí pé ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. ìwé ọmọ fẹ́ ń gbé lórí abẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ sí onígbàjámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́ lórí mi. ẹni ọdẹ mi tó ní ó bá kọ́ lẹ́kọ̀ọ́ olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. kò jẹ́ bọ́ padà rẹ lójú o. ó jọgbọ́ bí oró ọkùnrin ogun ó jọgbọ́ bí oró. Àríṣe dákun láàárọ̀ yìí kó tó di pé o bóde padà wọlé lọ́sàn-án kí ni nǹkan tá a jọ sọ. mọ́rí bó ṣe jí mi sọ ma pé ìmọ̀ fa àìsàn rí fún mi. kì í ṣe ẹ́díkì nìkan kúrómà mẹ́mórì káàdì máa yọ dànù wọ́n tún wá gbé nǹkan rẹ̀ báyìí oore ńlá ní ẹgbẹ́ kí n náwó gbà báyìí ló jí mi. ó sì ń rí gbà ẹlẹ́dàá mi ò ní jí orí gbà pẹ̀lú nǹkan tó fẹ́ sí ọkàn rẹ̀ balẹ̀ ò lè mọ̀ sùn ọjẹ mi gbèsè inú rẹ̀ sì ń dùn ó sì fẹ́ sùn àní kó tó jáde lé láàárọ̀ Àríṣe kó tó padà wọlé wá sùn lọ́sàn-án kí ni nǹkan tá a jọ sọ. mọ̀rí ṣe bí ọ̀rọ̀ owó àti ọjà ń lọ bá mi sọ orí ìrìn náà ni mo wà nínú oòrùn mọ̀lẹ́kà tó sì wà ní ìsájì oòrùn ńṣe ló yí amplifier yẹn sí high ó wà ń san agbárí tiẹ̀ agbárí kọ́ túbù ọmọgbẹ́ máa ṣọ́ ilé túbù tó fa ìjẹ̀wọ́nú bí ọpọlọ rẹ̀ àti intestine ni wọ́n ń sàn. ńgbà máa dé máa bu omi sí orí wọ́n wá request fún sleeping ni mo ṣe ní kí n sùn máa ní sùúrù bí mo ṣe lọ́hùn ńgbà mo rí wọn wọ́n wá ní wọ́n ń gbé ọjà bọ̀ ọjà tí wọ́n ń gbé bọ̀ inú sípìn lórí omi ni bí ẹ ṣe wá gbé e bọ̀ wọ́n wá ń bọ̀ pẹ̀lú ọjà ní o àti àwọn kílàǹtì tí a sanwó fún. ẹ sanwó ọjà fún. àwọn kọ́sítọ́ọ̀mù wa cross wọ́n wá já gbogbo wọn bọ́lẹ̀ àti ẹrù àti èèyàn. ní títì. ní orí omi. wèrè ti ń ṣe mọ́ yìí orí mọ́ yìí ti burú dànù wàrà
tí n bá tiẹ̀ wá ka ìwé pé nǹkan gbọ́n orí mi ni kọ́sítọ́ọ̀mù lórí omi. Omi kọ́sítọ́ọ̀mù ni. Omi kọ́sítọ́ọ̀mù. Omi kọ́sítọ́ọ̀mù. Omi kọ́sítọ́ọ̀mù. Wọ́n máa wọṣọ bíi gírínì rẹ́ẹ̀dì ní fìlà. Ni wọ́n dàyàn jù lórí omi wọ́n wá dá wọn kalẹ̀ lórí omi ọ̀hún náà àti gbogbo ọjà tí wọ́n ń gbé bọ̀ lórí omi ọ̀hún tó jẹ́ bíi bullet proof ni wọ́n ti dá ọjà kalẹ̀ mọ̀mí wọ́n tó sì gbé yín lọ. Omi àwọn omi sórí omi custom ìmúra wọn yàtọ̀ sí ti bí. Bóun náà ṣe wọ́n mú òye. Ìfìlà wọn rẹ́ẹ̀dì aṣọ ọrùn wọn green ṣòkòtò black omi custom wọn wà wọ búùtù raincoat. Wọ́n wọ́ sọ̀wọ́ raincoat rainboot lọ́wọ́ wọ́n dé fìlà rẹ́ẹ̀dì láìsí èṣù wọ́n wọ̀ sọ green láìsí lásìmọ́ wọ́n wọ̀ sọ̀kòtò black láìsí wo tí wọ́n fẹ́ jẹ́ kí omi gbé wà táwọn generation rẹ lọ omi olórí ibú tó ń bá mi sọ kọkàn mi o àmọ́ sórí owó ìfẹ́ ọjà mọ́ owó olówó tí mo gbà bá mi kíákíá tí o bá fẹ́ jẹ́ kí èṣù lu èmi àti ẹ̀ pọ̀. wo bí mo ṣe pé èmi délé tí wọ́n sọ fún mi pé ó ṣẹlẹ̀ báyìí mo wá mú fóònù mo wá pe Mr. Harrison. Mr. èèbò tí ọba wọn lòdù ọjà tá a rajà lọ́wọ́ ẹ̀. Ìwọ pé èèbò. Harrison wà ní yọ the cheaper is not come me àmì yàyà ọmọ pé èèbò tí ọba ti yéèyàn yà àdéhàn fi yẹn ju ẹ wọn pé yà èmi ń ṣe yà ọ̀nà ẹ̀dá àdìwé wọn kọ́kọ́ ní epo tán wọ́n yà wọ́n rí epo. báyọ̀ ẹ̀bẹ̀ ọ̀pọ̀ èrò yín náà bá mi sọ nǹkan mi mọ́ sórí owó mi gangan tó gbà lọ́wọ́ mi tí mo fẹ́ dá padà fún olówó ohun gangan ni kò fi bíbẹ̀ pọ̀ àwọn aládùúgbò lè sọ pé àwọn ò ní gbóhùn àwọn aládùúgbò gbóhùn mi àti ẹlẹ́yìn. mari má ṣe báyìí. kí mo ṣe báyìí. wo bí ebi ọ̀fàrí wo ìfẹ́ kẹ́ mọ̀ oríire wá ti dé. Mr. ẹ̀rí ṣe dé. ẹ̀rí sì ti òfò tó ń sọ kiri ilé wọn a ní ìfẹ́ mọ́ sójú wà fẹ́ kí wèrè ọ̀rẹ́ kò fẹ́ rí wèrè gidi lóòótọ́. sẹ́rà ọmọ wa bàbá. wèrè ló pè mí ní wèrè ló pè ó tiẹ̀ tún lé lójú oorun lọ́sàn-án gan nígbà tó jẹ mí ní owó ọkàn sì ń balẹ̀ kánkówó mi. ọjà jẹ́ kí n sùn kí n kó oore fún mi ní ìdáwó rẹ̀ padà. ò ní fẹ́ ọlọ́run ò ní jẹ́ ológun tó fi dodo oorun lójú. ọlọ́run ò ní fẹ́ jẹ́ ológun. ọmọ mi tó bá kọ́wọ́ fún mi wàhálà ó ṣẹlẹ̀ níbí tí ó bá kọ́wọ́ fún mi àwọn alẹ́ wọ́n tẹ̀sí ń gbóhùn mi àtẹ̀tẹ̀lẹ̀ wọ́n jọ làwà pọ̀ lẹ́ni ní ọ̀sán yìí bá ń kọ́wọ́ mi olùkọ́lẹ̀ mọ̀ bọ́ ṣe tí n bá bọ́ra mi sí òwò ní èyí tí ìfẹ́ mari sọ̀bọ̀ ni bá mi fẹ́ jáde sọ̀bọ̀ ni bá mi fẹ́ jáde bá kọ́wọ́ mi. wọ́n ní ikú ọjọ́ mẹ́jọ ní sátidé tí ń bọ̀ láwọn ṣènáwó wọn àti ètò gbàsọdé ẹni pé ẹnì kọ̀ọ̀kan ní ìsìn olójú sẹ́ẹ̀tọ̀ kálukú fẹ́ràn bí dẹ́ẹ̀dì lẹ́nu bí olóhùn wọn yóò kó lẹ́kẹ̀ẹ́ sí lọ́rùn ni. kètí bọ̀ọ̀nù jẹ́ dẹ́pọ̀ ọ̀hún ẹni kọ́ ọ̀sán nípa tó ọ̀sán ọ̀gbọ́n ẹ̀dá ọ̀dọ́ ti ń bọ̀. kí ló ṣẹlẹ̀ fariwo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní fariwo kí ni ò ní fariwo mo sọ fún yín kí ni ò ní fariwo ẹ dákun wo bí yín o bàbá aláṣẹ lọ́sọ̀dì sanfara ẹbẹ ní kò ní pẹ́ tí wọ́n fi kásọ wálé ni kí ló dé táwọn arájà táwọn omira kí ló dé táwọn ẹ̀jẹ̀ táwọn omira ọ̀sẹ̀ wọ́n àṣẹ látọ̀ nídìí ọdún yìí ẹni wọ́n kásọ wá ní ibi tó ti ń kásọ bọ̀ ẹlẹ́wọ̀n kọ́ kọ́ láti Kaduna ẹni wọ́n kọ́ láti sanfara ẹlẹ́tẹ̀kọ́ wọ́n ti kọ́ ẹ tún lẹ́ mọ̀ èèyàn kú tọ́nu bẹ́ẹ̀ mọ̀ èèyàn kú tọ́nu lẹ́ tó mọ̀ kú global Ìbàdàn àmọ́ kọ́kọ́ bí bẹ́ẹ̀ bìlọ́ǹgì sí ẹ wọ́n sọ fún wa ní ìsìn pé kò tí ì sasọ lẹ̀ bí dáàdi mo fẹ́ràn wọn tí kásọ mi dé ilẹ̀ kẹ́tì wà lẹ́yìn wọn rí tó fẹ́ tó lẹ̀ kẹ́ mọ́ ẹ wá sọ fún mi ní ìsìn pé kí ló ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀. ẹ jọ sórí jẹ́ ń sọ kí ni kan nígbà tí o ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí 50,000 tí wàhálà àti gbogbo àtàtẹjọ́ tó ti wo owó yẹn lọ́rùn mo ti mọ̀ pé máa ní problem. kò sí bẹ́ẹ̀ ṣe ní problem tó wọ́n olówó ń bẹ́ẹ̀ kẹsẹ́ mi nìkan mo dá 50,000. ṣé ìwọ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì. ẹ dákun kí ló ṣẹlẹ̀ sí ẹni tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì. tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì. kí ló ṣẹlẹ̀. wọ́n kidnap ẹ̀ wọ́n kidnap ẹ̀ tó lọ kó aṣọ wá láti nọ́ọ̀tì wọ́n ti kidnap ẹ̀ lẹ́lẹ́bi wọ́n ṣe sọ 5 million láàárọ̀ ẹni owó ransom. ẹbí ti náà wọlé nígbà ètò ti sanwó ransom. bí wọ́n ti kidnap wọn kọ́ mọ́ kó wọn lọ ṣùgbọ́n kọ́ mọ́ kà sọ lọ. wọ́n kidnap àwọn èèyàn béèrè owó aṣọ sọmọ kí wọ́n kidnap wọn tasọ́tasọ́. ẹ sẹ́ndì owó sí wọn padà kí wọ́n kó aṣọ wọn bá aṣọ tá a fẹ́ fi ṣe náwó. kò sí wàhálà life àwọn èèyàn woman's life matters to me a lot tó bá ti di ọ̀tún lẹ́wà gbà sọ́yìn. kí lẹ wí tó bá ti di ọ̀tún lẹ́wà gbà sọ́yìn. ẹ ṣe bí n tẹ́ sọnù tẹ̀sí wà ká gidi bọ́ níbi fáànù yìí bò sáwọn tí mo gbowó lọ́wọ́ wọn pé ẹ̀ ń bọ̀ wà kásọ ṣé kí lẹ fẹ́ kí n sọ fáwọn yìí. ó ní o. ó dàbí petrol tí wọ́n ń dà sí. ó ní o èmi gẹ́gẹ́ petrol ìdàbí lọ́lẹ̀ mi gẹ́gẹ́ petrol sọ́yìn sì ni. ẹni tó
ṣe mistake. ẹ̀yin kan lè ṣe mistake. níbo ni o fẹ́ wá bá ní ara mi. ẹ̀yin kan lè ṣe mistake fún ẹni ọ̀rẹ́. kí ni tí ní ìyẹn máa ń dà. ọ̀sẹ̀ kàtà kàdí o. kí ni kan tó ń jẹ́ láti sọ. kí ni kan tó ń jẹ́ láti sọ. wọ́n bá ní wọ́n kidnap. ó mọ̀ pé ìwọ náà ló wọ́n látọ̀lẹ̀ tẹ́ máa gbá mi máa gbá mẹ́fà. kí ló ṣe yín. kò sí yàtọ̀ ní wàtà àti àjájára. ẹ ṣe. lady stupid. má gbójúlé mi o. má gbójúlé mi o. tani ni pé àǹtí lọ́lá ni torí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìní sọ pé ọjọ́ rẹ̀ mi. kí n mọ̀ pé wọn. kí ló wí. orí àwọn ọ̀rẹ́ wọn náà wà bẹ́ẹ̀. owó tàtí lọ́lá náà wà bẹ́ẹ̀. ó ti wá dà báyìí. mo wá kó gbogbo sẹ́ńjì ọwọ́ mi sí. ti gbangba náà nígbà tẹ ẹ bá wá ní ìdí sẹ́ńjì mẹ́wàá wà tì. tó sìn ẹ lè tó sìn. ẹ̀rọ àti lọ́lá ibo ẹ wà. mo wà ṣọ́ọ̀bù kí ló ṣẹlẹ̀. ṣé ò sí nǹkan kan tó sìn. ọ̀dà máa bọ̀. mo ti ń bọ̀ ní ìsinísìnísìn ẹ dúró dè mí o. síbẹ̀ ṣọ́ọ̀bù ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jọ bí òwe ó dàbí wípé bẹ́ẹ̀ni méjì bá ń dùfẹ́ èèyàn kan ló máa gbáfẹ́ ẹni máa kú pàdé ẹni máa pa ẹni máa pa pàdé ẹni máa kú ni ọ̀rọ̀ ìgbẹ́nu tán ọ̀rọ̀ ìgbẹ́nu tán oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ oríṣiríṣi ìwà ló bẹ̀rù ayé ó gbẹ́nu tán ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ó sogún dógójì o síbẹ̀ ṣọ́ọ̀bù ayò ọlọ́pọ́n ni èyí jẹ́ bí ó jẹ́ ó dayò ọlọ́pọ́n síbẹ̀ sì ló gbáyé kan ló pẹ̀lú kan ló gbáyé kan torí ẹni tó gbọ́n la ṣe dẹ́ni tó gọ̀ o torí ẹni tó gọ̀ la ṣe dẹ́ni tó gbọ́n ọgbọ́n gbọ́n ni ọgbọ́n gbọ́n la fi ń tọmọdé gbàwẹ̀ ọgbọ́n gbọ́n.